ẹ wo ló bá tán ẹ wo bàbá Èkìtì máa sọ̀rọ̀ nínú fídíò yìí wọ́n ní àìgbọràn wa òun ló kó bá wa àìgbọràn wa ìyá ẹ̀ là ń jẹ lọ́wọ́ báyìí nísìn ẹ̀ tún wá rí báyìí aláfẹ́ kúrò àwọn kan ṣì ń pariwo restructuring làwọn fẹ́ ṣe amalgamation làwọn sì fẹ́ jókòó tì ẹ wo ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán bàbá Èkìtì tún ṣàlàyé bí wọ́n ṣe ń kó àwọn nǹkan wa ó mà ṣe o ó mà ṣe o ẹ wo ẹ wá lọ gbọ́ ohun tí bàbá Èkìtì wọ́n ṣe ṣàlàyé ẹ wo ara yá ṣe kíni abum aṣọ tẹ́yìn bá sọ pé I can't wait láti ṣe kíni láti gba Yorùbá nation ẹ já wa lọ gbọ́. Baba Ekiti program, the Ìrìnkèrindò of Baba Ekiti, the Ààrẹ Alárìnyè of Yorùbá land. Yóò dára fún yín ojú òní tí yín mọ́ kíyín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa, bàbá tó ṣe é fi yangàn láwùjọ, yóò máa dára fún yín ní bàbá, àní wá yín tì. Mo kí olóyè Májàsọ́lá, Májàsọ́lá. Ojúlówó ọmọ Yorùbá, akọni ọmọ Yorùbá, di Ààrẹ Aníyìkáyé worldwide. Ẹni tó ní lójú ayé òun ò ní gbà kí ìyàwó tọ́lé ọmọ Yorùbá. Ẹni tó ní lójú ayé òun, èyí tí ìran Yorùbá jẹ́ ìyàwó tó gẹ́. Mo kí yín, mo kí ìyá mi Ṣọlá kò gbọdọ̀ kú. Abiyamọ tòótọ́, yóò dára fún yín ojú òní tì yín. Tá bá ti ń rí ojúlówó àwọn ọmọ, tá a rí àwọn ènìyàn pàtàkì láwùjọ ká máa kí wọn. Ẹ kú ìsinmi èní, ìyá mi Bùnmi Adélékè. Ó mọ̀ tọ́jọ́ mẹ́ta, ó mọ̀ tọ́dún mẹ́rin. Mo rò pé bàbá Èkìtì ṣẹ̀yìn lẹ́fi bí bàbá Èkìtì lẹ̀. Nàìjíríà. Bíbélì wí pé bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ ó jẹ èrè ilẹ̀ náà. Mo ní àwọn mẹ́sẹ̀jì tí mo mú bọ̀. Ṣùgbọ́n Ìrìnkèrindò bàbá Èkìtì, ohun tó bá ti mú wá màá jẹ́ kẹ́ máa rí. Àìgbọràn a máa dógun jà ní. Àìgbọràn a máa fìyà jẹ èèyàn. Àìgbọràn a máa gba ògo ẹni lọ́wọ́ ẹni. Àìgbọràn a máa sọ ní di ẹrú àpàpàǹdodo. Ìyá mi Táíwò Kíkẹ́ Fásánmi yóò máa sọ yín ni kò ní padà lẹ́yìn yín. Àìgbọràn a máa gbẹ̀tọ́ èèyàn lọ́wọ́ èèyàn. Àìgbọràn máa ń wa ọkọ̀ ayé ènìyàn padà sẹ́yìn. Àìgbọràn máa mú kí ènìyàn oríire lọ́ọ̀kan kọ́wọ́ ẹ̀ ó mọ́tò ire. Àìgbọràn máa mú ènìyàn kúrò nínú ìmọ́lẹ̀ tó ń sọni sínú òkùnkùn birimubirimu. Alárápé Israel yóò dára fún yín bàbá mi. Mo kí gbogbo yín ẹ kú ìsinmi èní. Ọlọ́run dá wa ká ní ìsinmi gbogbo ọmọ Yorùbá. Àìgbọràn ni ò jẹ́ ní ìsinmi. Revelation yẹn mo ti rí. Látọjọ́ Wednesday tó kọjá lọ lọ́rọ̀ ọba mi ti fi wọ̀n mí. Pé èrè àìgbọràn ni Yorùbá ń jẹ lọ́wọ́. And this is time to correct that mistake that our forefathers. Ọlọ́run wá ń dárúkọ àwọn orúkọ tí mi ò gbọ́ ní ilẹ̀ Yorùbá lójú ìran mi yẹn. Bí áńgẹ́lì Ọlọ́run yẹn ṣe tọ̀ mí wá. Àwọn orúkọ tí mi ò gbọ́ rí ní ilẹ̀ Yorùbá. Before 1914, ìjì ń bọ̀. Ẹ má gba ìjì yìí láàyè. Ẹ má fi àṣírí ilé yín wọn àwọn ọ̀tá àtẹnitẹ́ pè ní ọ̀rẹ́. Ìjì ń bọ̀. Ẹ ṣọ́ra ọmọ Yorùbá. Wọ́n wá ń dá orúkọ yẹ. Mo ní mi ò gbórúkọ yìí rí. Before the amalgamation. Lọ́rọ̀ Ọlọ́run ti tọ̀ àwọn bàbá wa wá ní ìgbà yẹn lọ́hùn.
kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ sí ń dá orúkọ yẹn lórí àwọn bàbá tí mo gbọ́ orúkọ wọn dórí Awólọ́wọ̀, dórí Adékúnlé Ajáṣe, dórí Ọ̀kú Bọ́lá Ìgè, Bísí Ọ̀nàbánjọ, Gani Fáwẹ́hìnmí, gbogbo wọn náà gbọ́, gbogbo wọn náà sọ fún. Bàbá kan sì wà láyé, bóyá mi ò gbórúkọ wọn mọ́, bóyá wọ́n wà láyé, tẹ́bàdẹ̀ wà láyé wọ́n máa pẹ́. Dúró bí yìí, Ọ̀ṣẹ́ Ọ̀nàjayé náà àbí Ọlájayé is from Ogun State, is a Jebuma. Gbogbo wọn náà sọ fún pé the association with Yoruba and Fulani and Hausa and Igbo kò ní mú èso rere jáde. But our leaders, they want the Awolowos, the they want to be a largest black nations. Bàbá yẹn sọ̀rọ̀ tó pọ̀ lójú ìran mi yẹn. Ó sọ̀rọ̀ tó pọ̀. Lójú ìran yẹn mo mọ̀ bàbá yẹn face to face, mo mọ̀ wọ́n rí dáadáa. Ṣùgbọ́n nígbà tí mo jí, mi ò rí ojú yẹn rí. Pé èrè àìgbọ́ràn àwọn bàbá wa là ń jẹ yìí. Èrè àìgbọ́ràn rèé. Ṣé àìgbọ́ràn títí wa náà, àwa náà tún fẹ́ jogún ẹlẹ́dẹ̀ àwọn ọmọ wa, táwa náà bá tún lọ tán, káwọn ọmọ wa náà tún máa jèrè àìgbọ́ràn. Ó wá ń dárúkọ. Lójú àlàyé ó ní kì í ṣe ikú Ọlọ́run kọ́ ló pa Awólọ́wọ̀. Mo ní bàbá wọ̀ sí 78 ó ní ẹlẹ́mìí gígùn ní Awólọ́wọ̀, ikú Ọlọ́run kọ́ ló pa. Ó ní orílẹ̀-èdè tẹ́kura yín sí ló pa. Ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ wọn. Wọ́n dárúkọ wọn dé bàbá Gani Fájẹ́milẹ́yìn àbí the great lawyers. Fátìmílẹ́yìn, mo ní mo mọ̀ pé Nàìjíríà ló pamọ́. Táyé Ṣóláàrin, mo ní mo mọ̀. They make attend of Baba Abraham Adesanya, wọ́n ní ikú Nàìjíríà ló pàpàpà bàbá. Bẹ́ẹ̀ kọ́ Ransome Kuti, Afẹ́rìwání, orúkọ gbogbo wọn náà dá. Pé ẹni tó bá ti jẹ́ ògbóná gbòògbò ní ilẹ̀ Yorùbá that want to open the eyes of the Yorubas, the association that we met ourselves, wọ́n delete wọn ni. Pé torí pé èrè àìgbọ́ràn. Wọ́n bá dórí Tinubu mọ́, ó mọ̀ títọ́, but the selfishness of Tinubu make him reject the new life of Yorubas. Selfishness. Àwọn Ọ̀ṣọ́bayẹ, they know the truth. Bísí Àkàndé, they know the truth. They know the truth. But nítorí wípé ìmọ̀tara ẹni nìwé kan, I want to become a this. Kẹ́mi náà máa bọ̀ kí ilẹ̀ máa rọ́. Èrè àìgbọ́ràn àwọn bàbá yẹn ni gbogbo wa jọ ń jẹ lénìí. Tó ń dági mọ́ wa lórí, tó ń dá wàhálà, tó ń lu àmà mọ́ everybody lórí. Èrè àìgbọ́ràn ni. Wọ́n ti ń sọ fún àwọn bàbá wa yẹn, àwọn bàbá yẹn tipẹ́tipẹ́, ìkúdìdí Obas. Ẹ lọ bí bàbá yìí, Àkárìgbò Ìjẹ̀bú, Ọba Síkírù Adétọ̀nà. Wọ́n dá orúkọ ẹ̀ lórí lójú ìran yẹn. They all know. Wọ́n kì wọ́n nílò pé ẹ wọ́nà bẹ́ẹ̀ ṣe máa jáde. Nínú ṣé combination àbí òyìnbó iná ni tí ẹ kó ọmọ Yorùbá sí tọmọ Yorùbá bá wà nù ẹ yìí pé ẹ mọ ọ̀nà tẹ́ máa gbà jáde ń bẹ̀. It is because they associate themselves with the Fulanis. Náà kẹ́tí ikú sí wọ́n ṣe bíi pé wọn ò gbọ́. Wọ́n dárúkọ Síjú Adé, Ọ̀ní àná. Wọ́n dárúkọ Adésọjí Adédèmí. Àwọn bàbá yẹn mọ̀ pé inú association tá a wà inú ikú ni.
ṣùgbọ́n táwọn bá ti rọ́nà àbáyọ ńbẹ̀ wọ́n gbàgbé ìran ọmọ Yorùbá. Èrè àìgbọ́ràn tọ́pìkì yẹn ń bọ̀, ọ̀rọ̀ yẹn ń bọ̀ tí gbogbo ọmọ Yorùbá máa mọ̀, táwa máa bira wa léèrè níjọ́ wo ni ẹ̀gún yìí máa tó ṣí kúrò lórí Yorùbá. Which day that the Yorùbá will be delivered ni mo fi pe gbogbo àwọn pastor deliverance orí òkè pọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ sí Ọlọ́run bẹ́ẹ̀ ara yín lẹ lọ́sìn. Bí ìjọ ṣe ń pọ̀ sí i, bí ilé kéwú ṣe ń pọ̀ sí i, bí a ṣe rí yọ́gà aláwo babaláwo adáhunṣe, bẹ́ẹ̀ ni ìyà Yorùbá increase because iṣẹ́ ara wọn lọ́lọ́ ṣe, wọn ò jíṣẹ́ Elédùmarè mọ́. Mo lọ́rọ̀ yẹn sì ń bọ̀. Ó tí mo bá wá lálẹ́ yìí torí èmi mọ̀ pé Olódùmarè fún ìran Yorùbá nísinmi. Màá dé jíjòkó màá wá ní what is the cause of the origin problem Yorùbá gangan that make some Yorùbás tó yẹ ká máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe became the enemy of the Yorùbá freedom. Àwọn bàbá kan ti fi gbogbo ara wọn ti fi ṣiṣẹ́ lánàá to the survive of the Yorùbá race. Wọ́n ti tún dé o. Ọmọ Yorùbá wọ́n ti tún dé. Àwọn restructuring wọ́n ti tún dé. Àwọn regional government wọ́n ti tún dé. Àwọn ẹgbẹ́ olè. Àwọn ẹgbẹ́ alọ́kọ́lóńkígbe. Àwọn apànìyàn lẹ́kúnjayé. Àwọn tó wọṣọ bámúbámú làwọn yó. Àwọn ò mọ̀ pé bí pọmọ ẹnìkọ̀ọ̀kan. Àwọn bí Yorùbá bá bàjẹ́ kó bàjẹ́ kí ilé wọn má ti bàjẹ́ náà ni. Wọ́n dé. Ṣùgbọ́n Ọlọ́run máa báyé wọn jẹ́ gbẹ̀yìn ni. Ilẹ̀ Yorùbá tó ti jẹ tó ti mú. Ilẹ̀ Yorùbá yẹn máa padà lẹ́yìn wọn. The majority of them wọ́n sásá bẹ́ẹ̀ I'm a prophet. Tọ́lọ́run ò mọ̀ wọ́n. Wálé Ọlágúnjú was among of them. Prophet Wálé Ọlágúnjú ọmọ Yorùbá àgbà yahoo ni olè ni wọ́n. They want recognition they want government recognition. Wọ́n fẹ́ kí government ó mọ̀ wọ́n. Wálé Ọlágúnjú mo wo program interview kan tó ṣe fún. Ó pín lẹ́tà káàkiri pé Nigeria must survive. Nigeria must do this. Nígbà tó ti mọ̀ pé Nigeria ti kú. Any prophet of God tó pẹ̀lú any prophet of God tó bá sọ wípé Nigeria will survive. Irọ́ lónítọ̀ pa ó lè ní. To the extent ètò bá fún mi jù nínú gbogbo ọ̀rọ̀ tó sọ pé they send a letter to Gumi, the agbẹnusọ of kidnappers, the agbẹnusọ of bandits, agbẹnusọ Meyeti Allah that killing the Yoruba every day. Prophet Wálé Ọlágúnjú is among of enemy of freedom of Yorubas. Ó lè ní wọ́n mọ̀ tí sọ fún yín pé gbogbo àwọn tó pariwo restructuring ìjẹun àgbà ní. Lára àwọn bàbá yẹn ṣe nígbà tí mo wo program Wálé Ọlágúnjú yẹn tán. Mo tún sọ mo ní bàbá ṣé ẹ mọ ọmọkùnrin tó máa ń pè ní Prophet Wálé Ọlágúnjú bí ò bá jọmọ Èkìtì àjọmọ Ondo State. Bóyá Ìbàdàn ló ń bẹ́ẹ̀sì sí. Yes, Ìbàdàn ló ń bẹ́ẹ̀sì sí. Bàbá yẹn ní kí ló ṣe mo ló mà tún pariwo restructuring. Bàbá ní ṣe bí mo ti sọ fún ẹ pé restructuring yẹ ìjẹun àgbà ni. Ìjẹun àgbà. Tán fẹ́ kí government of the day ó recognize wọn. Ó lóun ti kọ lẹ́tà sí Tinubu. Ó ti kọ lẹ́tà sí Igbo. Ó ti kọ lẹ́tà sí Bàbá Fáṣọ̀rántì. Ó ti kọ lẹ́tà sí Adébánjọ. All the social group.
the enemy of freedom of Yorubas. Ó ti kọ lẹ́tà sí YC, àwọn tó kọ́ra wọn ní Yorùbá Council of Elders. The enemy of freedom of Yorubas. Ó tún kọ lẹ́tà sí Gumi. That means to say, union. Tá sọ wípé ó kó iná mọ́ Yorùbá lára, inú wọn dùn sí. They want to renew that union. Ọlọ́run ò ní fún yín ṣe. Wálé Ọlágójú Òdùmarè máa padà lẹ́yìn ẹ. You are not a prophet. You are a thief. You are not a prophet. You are a kidnappers. Ọ̀tá orere ni ẹ́. Ẹ̀yin tọ́lọ́run ò mọ̀. Tẹ́ sọ wípé ìránṣẹ́ Ọlọ́run ni yín. Ìránṣẹ́ Lúsúférì ni ẹ́, ìránṣẹ́ Sátánì. I wonder bóyá ẹ̀ lọ́mọ ńlẹ́, bóyá kò dẹ̀ sí ìyàwó lọ́dọ̀ yín. Ká kọ́kọ́ máa address yín before you came out. We are talking about freedom for the Yorubas. Ẹ tó fẹ́ so Yorùbá papọ̀ pẹ̀lú àwọn tó ń pa wọ́n. Ìyẹn ni pé bí Yorùbá ṣe ń pa Yorùbá. Ìyẹn ni pé bẹ́ẹ̀ ṣe ń pariwo Yorùbá. Tẹ́ ń pariwo restructuring. Bí Fúlàní ṣe ń pa Yorùbá kò túnú ẹyọ kan lára yín. And so we pay restructuring, we still continue give the Fulanis opportunity to be killing us. Restructuring, either regional government, we still give Fulani access to our land. Mo ń lọ, mo ṣe ń bọ̀ lórí iṣẹ́. Tí Sunday Igboho àti Ṣọlá kò gbọdọ̀ kú. Bí mo ṣe ń lọ, àwọn tó bá ń tẹ̀lé mi tó bá ń bá mi lọ, á rí short video tí mo ṣe. About 8 long trailer Dangote. Ẹ mọ̀ bí trailer ṣe máa ń gùn tó. Bitumen ti wá from Ondo State. Èèyàn kan sọ fún mi lábẹ́ pé oníṣèbí gómìnà wà ń bẹ̀. Ó ní ara kan ni wọ́n. Yes. If you cannot beat them, you join them. What can make all this nonsense, put end to all this nonsense, is to break out of Nigeria. Kí àwa tá lógo lè rí lò. Àwọn kan wá ti sọ pé restructuring ni o. And they will now call press conference. Prophet Wálé Ọlágójú ò ní rí ìyọ́nú Ọlọ́run. Bí ẹ ti fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi. Ẹ ní rí ìyọ́nú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira. Tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá ọjọ́ ọ̀la. That we say that we don't want anything restructuring. We don't want anything regional government. Tó jẹ́ pé òun lẹ wá tẹ̀bàtì. Ìgbà tí mo pariwo tá à send the letter sí àwọn pé we must sit down and restructure this country. No security harassment. It is because you are agent of devil. Agent àwọn gọ́ọ̀mẹ̀ntì ni ẹ́. Agent àwọn kidnapper. Agent enemy of the Yorubas ni ẹ́. Prophet Wálé Ọlágójú. You belong to the Ayiloge group. You belong to Akin Fakponda. Gbogbo yín pátápátá. Olódùmarè ń bẹ lórí yín tí ó lù yín lálùwọlẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé no to the freedom of Yorùbá race. Beauty mẹ́tì wa náà ń kọ́ lọ yá. Ẹni bá mọ Èkìtì dáadáa. From Adoye, if you are going to Ìlọrin, you will face Ìwòròkó. From Ìwòròkó to Ayé to Ìdó. Ifaki, from Ifaki to Ayé to Ọ̀rà Èkìtì, Ọ̀rà to Ìdó, from Ìdó, Ushi. And you can take Ìlógbò side. Ọ̀nà tèmi ò dẹ̀ jẹmọ́ bí Ushi. Mo tẹ̀lé trailer yẹn wọ inú Ìdó. Òun yà sí ọ̀nà Ushi. I know that they are going to Kwara. Wọ́n á gba Kwara State já sí ọ̀nà kiri lọ́hùn. Bẹ́ẹ̀mi ṣe wọnú ọ̀nà Ìlógbò lọ gbúrúrú, mo tún pàdé the set of the trailers. Kí la ṣe ní ilẹ̀ Yorùbá? Kí ni ọ̀fẹ́ǹsì Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá? Ṣé èlò náà ń fún yín? Ohun tó yẹ kó jẹ́ pé ẹ̀yin lẹ̀ máa bù fún wọn. Ohun tó jẹ́ pé ẹ̀yin ló yẹ kó máa ṣe yẹ́sà fún.
ẹ̀yin ló kù tó wá ń ṣe yẹ́sà fún wọn. Lọ́dọ̀ wa ń bíbẹ̀ wọ́n pé kíní kan ní glass stone sandstone òkúta yẹn báyìí yóò máa dán mọ́nàmọ́ná ní glass stone la máa pè é, a máa dán báyìí nílẹ̀ ní ìmí máa ń tóbi ju ọwọ́ mi lọ. Òun làwọn yẹ kó sínú tírélà yẹn, mo wá park, mo wá ń wo tírélà yẹn lọ́kọ̀ ilé ẹyọ kọ̀ọ̀kan, mo wá béèrè lọ́wọ́ ọmọ yẹn, wọ́n pọ̀ ń bẹ àmọ́ orí àwọn Fúlàní yẹn wọ́n ń kírun. Mo dẹ̀ rí pé èmi nìkan mo wà. Ọmọ tó kọjá lọ mọ́ ní kí ni àwọn ní stone glass stone wá ní glass stone ló wà nù ẹ̀ bọ́n ṣe ń kó nìyẹn. Mo wá ní níbo náà ti ń kó. Ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ yẹn. Ó ní from Ìjẹ̀rò, Ìkòrò, Ìpotì, Ìlọ́rọ̀ dé Òkè Mẹ̀sí, ó ní gbogbo bẹ̀rẹ̀ pátápátá náà wà ń bẹ̀. Ó ní ṣé ibẹ̀ ni mò ń lọ ni, mo ní rárá, mo jẹ́ àlejò ń bíbẹ̀ ẹni mo kàn wá wò nǹkan kan ni. That is life that Yoruba is living under Nigeria. Nígbà tí mo lọ tí mo padà dádó, bàbá mi kan pè mí. Ó ní bàbá Èkìtì ṣó jẹ́ tuntun lójú yín ni. Ó ní everyday bó ṣe ń kọjá ń bẹ̀ yẹn nìyẹn. Ó wo fídíò tí mo ṣe nígbà tí mò ń tẹ̀lé trailer yẹn. Ó ní bàbá Èkìtì bó ṣe ń kọjá níbẹ̀ yẹn nìyẹn every blessed day with bitumen. Pé àwọn ọmọ àti Èkìtì náà ti ní bitumen ni. Mo ní láti Oǹdó náà ti kó bọ̀. Ó ní gbogbo ìyẹn pápátá bó ṣe kọjá ní every blessed day. Ó ní tí n bá ní ọ̀rẹ́ ní Ìfàkì tàbí tí mo ní ọ̀rẹ́ ní Ìdó Ùṣì dé Ayétòrò, ó ní wá sọ òdodo ọ̀rọ̀ fún pé every day bó ṣe kọjá nìyẹn. Ògo tá a ní tọmọ Yorùbá ò lè lò tí àjòjì ní orí ọ̀fẹ́ láti máa lò bó ṣe wù wọ́n. Àlùmọ́nì ilẹ̀ tá a ní tọmọ Yorùbá kan ò gbẹdọ̀ tó bá lọbẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì bá ká mọ́ lọ́wọ́ wọ́n ló ja gọ́ọ̀mẹ̀ntì lólè, wọ́n lè jù sí ẹ̀wọ̀n. Òun ni Fúlàní ṣe bó ṣe wù wọ́n. Mo tútù sọ from Ilé-Ìṣà tó Ilé-Ifẹ̀, Ọlọ́run mọ́ jẹ́ orù mọ́ wa lẹ́sẹ̀ níjọ́ kan pẹ̀lú góòdì tán wà mẹ́. And all these people are seeing it. You will never hear látẹnu Wálé, Prophet Wálé Ọlágójú kókò dẹ́mu killing pípa tán pa ìran Yorùbá. Ó ní gbọ́ lẹ́nu wọn because immediately tá bá ti sọ̀rọ̀ pé bí Fúlàní ṣe pa ìran Yorùbá kò dáa, bí Fúlàní ṣe ṣe báyìí kò dáa, bí ọmọ Yorùbá ṣe jìyà kò dáa, they know that they will become the enemy of government of today. Brown envelope tó fẹ́ gba assist. The brown envelope tó fẹ́ gba assist. They want to renew the union. Bad union, bad market for the Yoruba people. Fúlàní pa wá lójoojúmọ́, wọ́n gbẹ̀tọ́ ọmọ Yorùbá lọ́wọ́ Yorùbá. Ó tún sọ ó ní fúlàgì táwọn yẹn gbé jáde, tó gbé fúlàgì Russia. Ó tún túmọ̀ ẹ̀ lọ́bòmíì. It is because wọ́n wá ojú rere Tinubu. Wọ́n wá ojú rere Tinubu, wọ́n wá ojú rere Ọlọ́run. Wọ́n á dẹ̀ máa pera wọn ní prophetess. Ẹ gbọ́ irú prophetess irú wo ni wọ́n? Àsọtẹ́lẹ̀ wo ni irú wọn fẹ́ sọ? Ọ̀rọ̀ wo ni irú wọn máa sọ síta tá a ní látọ̀dọ̀ Ọlọ́run wá ni? They are all enemies. They are working for the government of today. Because wọ́n fẹ́ kí lẹ ń pè a regional government. That is the target. Wọ́n ò fẹ́ kí ìran Yorùbá ó separate láàrin àwọn apanilẹ́kúnjayé. They don't want the Yoruba to go away jẹ́jẹ́ ká lè ní ìsinmi. Torí nínú ìran tí mo rí yẹn wọ́n ní èrè àìgbọ́ràn àwọn bàbá wa là ń jẹ. Ọ̀rọ̀ wa wá dàbí ọba ìlú kan tán ní máa fi àṣírí
ìlú ẹ àti agbára ẹ wọ́n àlejò tó ní mo ti gbọ́ ṣùgbọ́n nígbà tá àlejò dé ó tú kẹ̀kẹ́ ilé ẹ̀ ibi tágbára ẹ̀ wà ó fi wọ́n àlejò lọ́tà àlejò padà wá kógun jà ó wá dẹrú àlejò èrè àìgbọ́ràn. We are always said we don't want Nigeria again. Ẹ̀yin wèrè kan tó wá kóra yín jọ. Ẹni restructuring tí everybody mọ̀ kó ti kú. Àwọn tó pilẹ̀ restructuring sọ fún yín pé there is nothing like a restructuring. Kò sẹ́ni tó lè restructuring Nigeria mọ́. Ohun tí ò bá tí kú lènìyàn máa ń jí dìde lènìyàn máa ń tútò. Lẹ́yìn èyí kán bẹ́rí Nàìjíríà ká gbàgbé Nàìjíríà ni. It is because the restructuring ó jẹ́ ìjẹun àgbà lẹ́yìn kan fi ń la ogo mọ́ lójoojúmọ́. Mo mọ̀ pítì gbogbo àwọn tó bá lọ sí ṣọ́ọ̀ṣì máa yẹn o. Ọ̀dọ̀ Jésù gan tó ní ìjẹ́ mi á bá ìgbàgbọ́ láyé bí. Àwọn olójú kòkòrò olè tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé iṣẹ́ àpò wọn lókù tán ṣe. Wọ́n sọ̀rọ̀ àlàáfíà mọ́. Tó máa ní wọ́n ní ẹ̀sìn Kristẹni ẹ̀sìn àlàáfíà ni. Ẹ̀sìn Mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni. Ìṣẹ̀ṣe wa àlàáfíà la gbà lọ́dọ̀ àwọn bàbá wa ṣùgbọ́n gbogbo owó ti di ẹ̀sìn tí kó ìbànújẹ́ báyàn lénìí. Enough is enough. So the Yoruba, we must beware of a prophet Wale Olagunju. Lára àwọn kankos Banji Ayiloge ni. Lára àwọn kankos Dr. Akefaponda ni wọ́n. Wọ́n fẹ́ ìsinmi fún ìran Yorùbá. Wọ́n kàn fẹ́ kí ìran Yorùbá ká máa fẹnu sọ fún ara wa pé a kú ìsinmi láì ní ìsinmi. Ẹni ebi ń pa tó ní mo ti yó. Ẹni ìyà jẹ tó ní mo wà ní àyè ara mi. Wọ́n kàn fẹ́ kí ìran Yorùbá máa gbé ìgbé ayé fake life. That is why tó fi jáde síta. Tó fi ń pariwo restructuring. Nígbà táwọn gan mọ̀ pé ohun tó dúró tì wá. The enemy we have, the enemy that we call a friend. Pé ikú náà wá sí ìran Yorùbá lójoojúmọ́. Ẹ̀yin náà lọ gbọ́ kíní yẹn. Àwọn ọmọ Ìgbò méjì kan jáde síta wọ́n ní Ìjẹ̀bú Igbó, it belong to them. Igbó Ọ̀rà belong to them. Wọ́n tún pè kan ní Ìkúdìdì Ilé Ifẹ̀. Audio ẹ̀ wà lọ́wọ́ mi. Pé Ilé Ifẹ̀ wọ́n pè ní Ilé Ifẹ̀. Pé èdè wọn ní Ilé Ifẹ̀ belong to the Igbos. Ògbómọ̀ṣọ́ belong to the Igbos. Tó bá yẹ wá ní Ìbàdàn belong to the Igbos. Wọ́n ní Èkó belong to the Igbos. Wọ́n bá dé Oǹdó. Wọ́n bá dé Àkúrẹ́ Olóyè Mẹ́kù. Wọ́n bá dé Ọ̀wọ̀. Wọ́n bá dé Adó wa ń bíbá yìí o. Ẹ̀gbọ́n ibo ló wá kù ní ilẹ̀ Yorùbá. We are in trouble. We the Yoruba living with enemy. Igbo ń fà wá lẹ́sẹ̀. Hausa Fulani ń fà wá lẹ́sẹ̀. Àwọn àgbààgbà olórí burúkú kan alájẹnirun lẹ̀bi ẹ̀dìyẹ still continue say that we must be a Nigeria. Tí ò sí ìsinmi. It is a sin for the Yoruba to have a freedom. It is a sin to Yoruba to say enough is enough. A fẹ́ padà sílé bàbá wa. We want to continue to bear our father's name. Nigeria is not our father's name. Mo ti sọ tipẹ́. Nígbà tí bàbá wa Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tán bí.
birth certificate wọn ẹ lè rí Nàìjíríà mẹ́ because wọ́n ti bí bàbá before the amalgamation. Wọ́n ti bí bàbá before the amalgamation. Ìkúdí ni bàbá wa Adékúnlé Àjàṣin. Àwọn bàbá bẹ́ẹ̀ àwọn bàbá wa tó bí ní 17th century, 18th century, 16th century. They are not in Nigeria. We don't want Nigeria again. Ẹbí wọn léèrè, what is the achievement that we have? Nígbà tá ti bẹ̀rẹ̀ Nigeria. Kàkà ké gbé àgbọn wa ó dẹ̀ pípele nípele sí lójoojúmọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo restructuring, òfò ló mẹ́fọ́ ṣe, òfò lẹ́ máa ṣe gbẹ̀yìn tẹ́ bá padà lẹ́yìn Yorùbá. Torí pé owó iná ni problem wọn.